القدر الشرعية lọ́wọ́ pé ìyẹn náà tún wà ní pé ìyẹn nípa ọlọ́run bá ṣe léta ní pé ìyẹn ní àrẹ ọ̀dà ní pé ìyẹn ní ìdò nípò mi báyìí pàwọn tí wọn gbọ́ kí ní yí lẹ́kọ̀ọ́ sí jẹ́ ṣe ṣàlàyé fún ọ náà wọn ní gbọ́ yín náà ni orí kí ní o báwo ni ní tí wọ́n wá gbọ́ yẹn ṣé wọ́n mọ̀ ọkọ́ lábẹ́ ní pé wọ́n dẹ́ṣẹ̀ ni àbí wọ́n gbọ́ yín látàrí pé bí kí wọ́n ṣàlàyé gẹ́gẹ́ bí ṣàlàyé fún wa yìí tí wọ́n dẹ̀ ti gbọ́ yìí ní ọ̀pọ̀ wọn ń takò ní pé lò bí ọ̀pọ̀ ló ṣe jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣàlàyé fún náà kò lè gbọ́ yìí náà ni ṣé wọ́n mọ̀ kọ́ lẹ́ṣẹ̀ ní pé ó dẹ́ṣẹ̀ ni àbí. ó túmọ̀ kó dájú pé àlàyé wo ti jókòó dáadáa fún pé kò sí báyìí ṣàlàyé fún kò lè gbọ́ yìí tí yẹn lè sọ yẹn tó ti yẹn lè mọ rí àlàyé ṣe fún yàn dáadáa bó ṣe yẹ kí yẹn ṣàlàyé fún tó ti abẹ́ ìbẹ̀rù pé ìṣẹ̀lẹ̀ kọ́jà yẹn pé ẹnìkan náà jẹ́ pé wọ́n á fẹ́ pé àwọn ọjọ́ ní sí ó lè jẹ́ kí olè jíjà yẹn kó ṣe mọ́ successful wọ́n máa ń pé lóòótọ́ nǹkan yìí ájá ṣàlàyé pé bá bẹ́ẹ̀ ni àmọ́ nǹkan tí kò dáa ni wọ́n máa ń fẹ́ pé tó bá yẹ pé nǹkan tí ò dáa ni ṣé yẹ kéèyàn mọ ọjà ó dẹ̀ ṣe kí ni yẹn ó dẹ̀ mọ successful lórí nǹkan tó já yẹn tí èmi fún wa mú wa ní pé tó bá yẹ pé àwọn tí ò gbẹ kéèyàn bá ń ṣàlàyé bẹ́ẹ̀ fún ṣé wọ́n mọ ọkọ ní abẹ́ súnmọ́ ni pé àti ìdára yìí ti fún dáadáa ni tó ti yé nísìnyí yẹn jalè ó sọ sí jalè kẹ́nìkan wá ní tó ẹ́pọ́ lọ́nà bá kó sí kádàrà ní pé wọ́n lè sọ sí ìdí àti ìṣàlàyé bá ti ṣàlàyé fún wa tàbá ṣàlàyé fún bẹ́ẹ̀ yóò yé dẹnu ọ̀rọ̀ kádàrà kìí ṣe ọ̀rọ̀ tí yẹn máa ń ṣe fanfàì tó ti yé tí a bá sọ fún yàn bó ṣe yẹ ká ṣàlàyé fún tí ò bá yé ká filẹ̀ káwọn bá ti wá lọ torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń rò bóyá àwọn nílà àkáyè ni kọ́ máa yẹ kọ́ máa lọ fi yẹn affect àwa náà tó ti yé ipé àwọn èèyàn kọ̀ọ̀kọ́ yẹ́gẹ̀rẹ̀ máa kọ́ ní bídíà àwọn kọ́ ní ìjọ nínú ẹ̀sìn Islam wa yìí látara ọ̀rọ̀ kádàrà ni tó ti yé pé wọ́n lè fẹ́ jókòó báyìí ọlọ́run ló dá wa ọlọ́run ti kádàrà gbogbo kan bóòlù àti ẹni tó wà lè fi yẹn kan sí ara náà nìyẹn ẹ lè ṣe ààrẹ ṣe ìtẹ́gbẹ̀ yíò mọ̀ falọ́falọ́ ṣùgbọ́n mọ̀dẹ́kẹ́ ni ẹ kó bá wa táwọn bá ṣe ní àlàyé fún bó ṣe yẹ kó yé tí ó bá ti yé kábẹ̀ lọ́wọ́ bá fún tí ó padà yé ó ti tó dẹ́gọ́lẹ̀ mìíràn. ẹnìkan ní mọ́sọ̀dọ̀ wa ìkan nínú àwọn létò rẹ̀ ó bèèrè lọ pé ṣé àwọn fẹ́ organize ìjìra lẹ́ṣọ̀ wọ́n ní kí bèèrè lọ pé ṣé kì í ṣe dídí àbí ṣé wọ́n lè ṣe àbí ojúbò lè níbi wo wọ́n ní mo ní mi ò lè lọ́pọ̀ ìjìra lẹ́ṣọ̀ ó náà máa ṣe ìjìra lẹ́ṣọ̀ pé wíwá every year àsìkò ìjìra ní olẹ́rìí lẹ́sìn ìjìra lẹ́ṣọ̀ ìjìra lẹ́ṣọ̀ ọ̀gbọ̀n pẹ̀tìyẹ ìjìra kìí ṣàtìkò tí àwọn sálàpù ní kàkùtì tó ti àbúrò ẹgbẹ́ lẹ́ṣọ̀ kalẹ̀ fún àsìkò yẹn àti ní kàkùtì nìyẹn so oríṣiríṣi la máa rí ọmọ tẹ́lẹ̀ nìkan kan happy new year nígbà ọjọ́ ọkù wa ń dín àti ṣe happy lọ ẹgbẹ́ kù ní àbíká mọ́ sunkún ǹdẹ́sìn ká wo iṣẹ́ wo là ń ṣe lọ́wọ́ tiye so kò sí yẹn nínú ẹ̀sìn èyàn túmọ̀ sí pé èyàn lè ṣe wá sí wábẹ́ ṣe wá sí o kó mọ́ tàgẹ̀ ní ìjìra lecture tó ẹgbẹ́ tẹ́ni ẹbá rẹ̀ gbàlérò nítorí oríṣiríṣi ìbéèrè ló máa wáyé nísìn ẹ̀rẹ́ tí wọ́n rí bẹ́ẹ̀ wáyé lẹ́mi ṣe Ramadan lecture Ramadan àsìkò tó pàtàkì ni tí Kùránì tọ́ka sí tí súnà tọ́ka sí àsìkò jọ́sìn ní Ànábì sallallahu alaihi wasallam ó sì ṣe wá sí ìjìra tó ń ká yìí Ànábì ò mọ̀ tó ti Ànábì ò bá kàùnkà ìjìra kúrò àbá kéré gan mọ́ ó mọ̀rù ni ó gbìyànjú ló mú òǹkàtà mọ̀ ká ìjìra kìnnìkan 1420 kìnnìkan 1439 làwọn yìí àbí Ànábì ò mọ̀ àbá kéré ò mọ̀ àsìkò mọ̀rù ló bẹ̀rẹ̀ tó ti yé then ló ti bẹ̀rẹ̀ náà ti nìyí láti máa fi ṣe òǹkà ní tó ti òǹkà ní kìí gbogbo jẹ́ pé ó jẹ́ onímọ̀nà sábà kan tá a máa ń ṣe ẹ̀yìn òsì nínú ẹ̀sìn kò sí pé àjọ̀dún kankan táàtì máa kíra wa bí ẹ̀ máa bẹ nílẹ̀ lágbàwá kò sí nǹkan nígbà tẹ́ ìṣẹ́mọ̀ Sunday bẹ́ẹ̀lẹ̀ ni mọ̀ ń jíra tó ti but àwọn kèfèrí tá à ń bá gbáwùjọ December bẹ́ẹ̀ máa ń polongo ẹ̀yẹ òróró ẹ̀ ti wá sí sọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí mi ó fà tó láti fún wa ní ẹ̀ka àwọn wà ní máa kíra ní happy new year ìjìrà happy new year ìjìrà tí wọ́n mọ̀ yí pé àwọn mùsùlùmí náà ní nílò yẹ́dọ̀ fi
ìròrí wọn á mọ̀ kálẹ̀ ní òsì nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni tipẹ́tipẹ́ ni gbogbo yóò sí ní ẹ̀sìn Islam ayẹsì kankan láti lè fi ṣe dídámọ̀ ṣẹ́ẹ̀kẹ́ rósù ni ṣẹ́ẹ̀ rósù tẹ̀fi jẹ́ dídá ṣe sáìtì múnù àbí fóònù tó sọ fún pé ní pé ẹ̀sìn mọ̀ bẹ́ẹ̀ Saudi Arabia sáìtì múnù ní ìjẹta ló fi mọ̀ pé àná ni wọ́n ṣẹ́ẹ̀ sáìtì múnù Nàìjíríà ni sáìtì múnù ẹ̀ ń ka Nàìjíríà bẹ́ẹ̀ sáìtì náà nìyí òǹkà lásán ni kò túmọ̀ sí kankan so ká má gbé program kalẹ̀ fún bíbídí àti máa bẹ̀rẹ̀ náà nìyẹn náà yóò padà á di New Year celebration bí àwọn obìnrin ẹni ìmọ̀ràn wọn lálẹ́ fún ẹni tí ìyàwó rẹ̀ máa ń wọ ṣòkòtò jáde àbí tí ìyàwó ẹ̀ máa ń ṣírí lẹ̀ ṣé ìmọ̀ràn fún ọkọ àbí fún ìyàwó wọ́n ìbéèrè nìyó kí ni ẹ lè sọ tàbí advice wo ni ẹ lè fún ẹni tí ìyàwó rẹ̀ ń wọ ṣòkòtò trousers jáde tàbí tó ń ṣírí lẹ̀ ọkọ ní àrí kọ́kọ́ kó páyà Ọlọ́run kó bẹ̀rù Ọlọ́run kó tẹ̀lé òfin Ọlọ́run lórí ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ìmọ̀ta fún ọkọ nìyẹn kó páyà Ọlọ́run kó bẹ̀rù Ọlọ́run lórí ìyàwó àti àwọn ẹni tọ́lọ́run ọba tó fún Ọlọ́run ó béèrè lọ́wọ́ ọkọ báwo ni ìyàwó rẹ̀ ṣe sin Ọlọ́run ọba sí Ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ni kullukum ra'i wa kullukum mas'ul an ra'iyatihi ẹ̀yin ọkọ ẹ béèrè oníkálùkù yín á béèrè lọ́wọ́ yín Ọlọ́run béèrè lọ́wọ́ yín az-zawju ra'i ala zawjatihi ọkọ adáranjẹ ni lórí ìyàwó rẹ̀ wa huwa mas'ulu anha Ọlọ́run ó béèrè lọ́wọ́ ọkọ nípa ìyàwó nígbẹ̀yìn Ànábì ní kullukum ra'i wa kullukum mas'ul tìtìyé kí ọkọ kó páyọ̀ Ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ o lórí ìyàwó lórí ọmọ lórí gbogbo tí ń bẹ ní abẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ó béèrè lọ́wọ́ ìyàwó náà báwo ni ó ṣe pé àṣẹ ọkọ sí eléyìí ń máa sábà wáyé kó dájú pé gbà tá a fẹ́ra wa a tẹ̀sí fẹ́ra I love you torí tọrùn náà ni ìfẹ́ bóyá ó pọ́n bí epo pupa àbódúdú bí kóró sí àbólówó lọ́wọ́ àbókàwé àbí nǹkan kan kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn bóyá ọkọ wa padà wá lẹ́sìn bóyá ọkọ wa padà wá ní ẹ̀sìn tí ìyàwó sì ń rídì tó ṣẹ̀kí tọ́ fún ọkùnrin mùsùlùmí láti máa gbé sábẹ́ obìnrin tí kì í múra ẹ̀sìn tí ń ṣírílẹ̀ káàkiri wọ́n ló wá ń jọba fún ó sì ń dáná jẹ fún oúnjẹ ó tọ́ka jẹ̀kú díẹ̀ fọkùnrin yẹn ẹlẹ́ṣẹ̀ òun ni arábìnrin náà tó ń takò òfin Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni tí ń borí àmì tí ó tó ń ṣírílẹ̀ káàkiri ọkùnrin mùsùlùmí sì fẹ́ subhanallah musiba ni irú èèyàn bẹ́ẹ̀ kìí ṣe tí yẹn máa fẹ́ aslan nípínlẹ̀ ẹ̀jẹ̀ tá a máa fẹ́ tẹ́tíyé tá a bá sì fẹ́yàn bẹ́ẹ̀ tá a bá sì fẹ́yàn dáadáa nípínlẹ̀ tó wá fẹ́ rí bẹ́ẹ̀ láṣẹkọ́ ó fẹ́ rí bẹ́ẹ̀ níwájú tọ́láàkù lọ lórí ẹ̀ yẹn mọ́ torí ẹ̀kọ́ obìnrin ṣàgbọ́yé àìfẹ́ obìnrin tí kò pòfin Ọlọ́run ọba mọ́ àìfẹ́ tó pé nínú tá a máa ń wò náà ní ẹ̀sìn tó bá jẹ́ mùsùlùmí ẹ̀sìn kókó ni ìmúrasẹ́sìn so obìnrin tí máa ń tírílẹ̀ káàkiri kò wọlé yóò múrasẹ́sìn tá bá wá fẹ́ kó mọ́ sẹ́sìn ní tó fi lè jẹ́wọ̀ fún wa káfẹ́ tí ò lẹ́sìn ní tó fi lè jẹ́wọ̀ fún wa káfẹ́ tí ò lẹ́sìn bẹ́ẹ̀ náà ni obìnrin tá a fẹ́ tó lẹ́sìn tó bá fẹ́ fẹ́sìn lẹ̀ ẹ̀sìn yọ̀ǹda wa kákọ̀ ìdíye so ká bá àwọn ìyàwó wa sọ̀rọ̀ kò ọkùnrin ọkọ kì í lajúlẹ̀ kíyàwó ẹ̀ mọ́ ṣẹlọ̀ kì í lajúlẹ̀ bẹ́ẹ̀ kó dáná jẹ fún mi kò dáná jẹ fún mi bẹ́ẹ̀ kó fún mi ní kíní kan kò fún mi ní kíní kan kò síbẹ̀ kò sí kíní kan máa kó ẹ wo lórí oúnjẹ sálẹ̀ bọ́tàrà gálà àti zobo tí yóò jẹ tí ó yòó ṣùgbọ́n yóò ní bínú sí ìyàwó ẹ̀ lórí pé ìyàwó ẹ̀ ó ń fi ẹ̀sìn Ọlọ́run ráre irú ọkùnrin bẹ́ẹ̀ láti máa ń pè ní kíni the youth ni ọkùnrin ọkọ tó lajúlẹ̀ kí àwọn ará alé rẹ̀ kọmọ wọ̀gbẹ́ lọ tó sì sọ̀rọ̀ the youth ni àbí tó sọ ara rẹ̀ pan tí wọ́n fi lè sọ́nù wálé olómú wálé the youth ni ìtìyẹ onígbà ti sọ ẹni tó dá pé ó lajúlẹ̀ tẹ́ kí àwọn ìyàwó àbáwọn ará alé rẹ̀ kọmọ wọ̀gbẹ́ lọ àwọn ọmọ rẹ̀ mọ́ wọ̀gbẹ́ lọ láti kíta kí n kàṣíwà jẹ́ náà the youth ni
àti wọ́n pẹ́tọ̀ òun gangan ló fi ọwọ́ ara rẹ̀ ran tí wọ́n fi ń wọ̀gbẹ́ lọ wálé the youth ni. tá a bá ti rí àwọn ìyàwó wa àwọn ọmọ wa tí wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ tó tako tòfin Ọlọ́run ẹ̀sìn fẹ́ á lè mọ́ wọn á jájú mọ́ wọn. wọ́n fi mọ̀ yí pé ọ̀rọ̀ oúnjẹ kan lélẹ́yìn kí bẹ́ẹ̀ ni kì í ṣọ̀rọ̀ omi kí bẹ́ẹ̀ ni kì í ṣọ̀rọ̀ owó ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìn tí wàá dandan ń bẹ lára wa tọ́nà ó béèrè lọ́wọ́ wa kó tó wá di ti àwọn àìrọ̀ o ìmọ̀ dààmú torí ti yín wọ́n ti wá ààrin ti gbogbo ẹnikẹ́ni tí àwọn Yorùbá gbọ́rọ̀ sọ́rí Ọlọ́run ọba lẹ́nu ọwọ́ rẹ̀ ló wà o bó ti ẹ̀já sí pé obìnrin náà nìyí yóò rojọ́ fọ́lọ́run fún ara rẹ̀ ṣùgbọ́n lókùn ìgbà tó ń bẹ lábẹ́ ọkọ Ọlọ́run ó bí ọkọ nípa rẹ̀ ìyẹn lè bí ọmọ mú gàrí kámọ́jọ́ jẹ́ bọ́ọ̀lì àtẹ̀pà bó bá ṣe gbà nìyẹn ká sì jáde ẹ nígbà míì bílẹ̀ bá rọ̀ ṣùgbọ́n ká mọ̀ wípé kò sí compromise níbi ọ̀rọ̀ ẹ̀sìn a lè compromise lórí ọ̀rọ̀ jíjẹ múmu má bínú ìyàwó mi jọ wò fat gbogbo nǹkan tí ẹ ṣe kí ní bó ni ẹ búgàrí sómi ẹ fi yọ sí ok àbí ṣúgà ti dé ní eré ẹ fi ṣúgà sí ó lè ṣe tàná zulu kó wálẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n níbi ọ̀rọ̀ ẹ̀sìn kò sí tó jọ ìṣe eléyìí ni ìmọ̀ràn tí a lè mú wá ní ṣókí náà tó ẹni bẹ́ẹ̀ tí ò bá ṣọ́ra ó lè má ní àtúbọ̀tán ẹni bẹ́ẹ̀ lè má ní àtúbọ̀tán ọkọ lè kú kó fi ìyàwó àtọmọ sílé tọ́mà ti lọ́mọ kí ni ìyàwó fi rí ọmọ kí ni ó fi rí ọmọ ẹ̀rí in tó bá sì jẹ́ ìlànà tó fi rí ọmọ òun náà ni ó mọ̀ jẹ́ ìlànà ọmọ lọ ṣòyàn ń bẹ láyé kò rí ìyàwó ẹ̀ gbogbo àtàjọ́kùnrin ta níyàwó ńlé ẹ má sọ̀rọ̀ ayé di dáṣà Yorùbá nígbẹ̀wò dárí ẹ̀dẹ́káwọ̀ ìyàwó yìí kan ma àsìkò ẹ̀sìn kí wọ́n ma àsìkò eré kí wọ́n ma àsìkò ẹ̀sìn lọ́tọ̀ ọkọ mi gbọdọ̀ gbélé yìí o kí ló ṣe ní hálùkọ̀ ó lálùkọ̀ ni má bàa mi ṣe lóṣè ó lálùkọ̀ nítorí ṣe é ni ókè wọ́n gbọ́ nínú ọ̀rọ̀ wọ́n á di pé Sunday ní ìgbẹ́ wọn ló fi ọkùnrin gbọ́dọ̀ dúró rẹ̀ kí ló ṣe pé ó jẹ́ nígbà ìyẹn ìgbà mí yẹn lè fẹ́ wọnú lórí ẹ̀ má ṣe gálà tó ra zobo 550 naira sí ikùn ó le ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀bẹ́ ìta fi ṣe é pẹ̀lú àwọn ìyàwó wa o ìyàwó náà sì ní kó má fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ́kọ ṣeré ọ̀rọ̀ ẹ̀sìn fún ara rẹ̀ tó ọkọ gbọ́dọ̀ máa polisi ìyàwó ẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn bó jẹ́ kó rí nìyẹn o I love it orítọrùn kókó kò takúráwọ́ o ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ àwọn àyè wá sí ọkọ gbọ́dọ̀ mọ kí ló ń ṣe ìdìwò yìí gbọ́dọ̀ sí bọ̀ kí ló dé because ọlọ́run ó bí ọkọ ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n gbẹ jẹ̀bẹ̀tẹ̀ náà ni báwo ni ilẹ̀ dáná àṣẹmúwàlẹ̀ àti kíní bá ń gbé kí n jẹ irun tó wá fún ẹni tó wá bẹ̀rẹ̀ sí máa kí ní àbójú máa bẹ̀rẹ̀ sí máa kí ní yẹn ẹ̀tẹ̀ ẹ̀kọ́ jẹun náà ókè má jẹun tó àmọ̀ sọ a'udhu billah kò sóre níbi márèjì náà kò sóre ń bẹ̀ tó ká ṣọ́ra wa dáadáa àwọn ọkọ àṣẹ tá a ní lórí àwọn ìyàwó wa nọ́mbà 1 nìyẹn àṣẹ ẹ̀sìn ọlọ́wọ́ yóò béèrè wọn lọ́wọ́ wa tó ti yé ìwọ ìyàwó náà sì nìyí máa béèrè ẹ̀tọ́ ẹ̀sìn rẹ lọ́wọ́ ọkọ rẹ máa béèrè báyìí lè rí nílé àwọn ọkọ mi lẹ́sìn báyìí nílé mọ̀ ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ ẹ̀sìn báyìí jáwọn ìpàjọ́ lọ alùkọ̀ náà ni èmi náà ń gbọ́ ìwọ́n náà jọwọ́ ẹni ọ̀dà àbùtù gbọ́ ẹlẹ́ni kí n má bá yín ẹlẹ́ni kí n tẹba mo ní ìlú wọn tẹba àbùtù gbọ́ ó dáa fẹ̀bá lẹ́nà jáwọn alùkọ̀ tó bá dé kó tẹba fún mi mọ bí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ pẹ́ sókùn ní dáa fún wa kó dá sí pé lásìkò tá àwọn àtàyè sí tẹ́mi ń bẹ lọ́dọ̀ wa báyìí nísìnyí ní lámòjútó lórí àwọn ìyàwó tàbá wá kú lọ́la wá ń kọ́ tọ́ bá àbàtẹ̀ tí kú náà nìyí pàrà rí pé àwọn ọmọ tá ń bí kí yóò bá lè lọ́rọ̀ ẹ̀sìn pẹ̀lú ìyàwó ẹni àwọn ọmọ ìwọ́n á di onímọ́jàbí méjì mọ́jàbí ìyá wọn mọ́jàbí bàbá wọn ìkan sì rọrùn jù kan lọ mọ́jàbí ẹni tí ó múra sẹ́sìn ó rọrùn ju mọ́jàbí ẹni tó múra sẹ́sìn lọ sọ àti ibẹ̀ ìyá ti kó nìyẹn o wọ́n àríkà ọmọ náà yìí àti àásọ́sọ́ títí kò jẹ́ ọdọ́jẹ́ tí wá sú mi bí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ ni ìyá ń bò bí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ ni ìyá ń bò títí yé
eléyìí ó pàtàkì fún wa púpọ̀ tí àwọn alá lè tún àwùjọ yìí ṣe pẹ̀lẹ́sìn àwọn adáǹtàmẹ́ta àwùjọ pẹ̀lẹ́sìn náà nìyí kọ́mpìnì kan náà ni wá ọkọ àti ìyàwó ni wọ́n ní kọ́mpìnì ọ̀hún tọ́ ẹnìkan ń pè ìrùsọ́kọ̀ ẹnìkan ń léyìn jáde kúrò nínú ọkọ̀ kọ́mpìnì náà padà dá eré sọ̀rọ̀ ẹ̀sìn pàtàkì gidi gan àwọn àyè wá sí ẹ má fi ṣeré gbogbo àwọn ìmúra ẹ̀sìn má fi báyàwó ẹ̀ ṣeré jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ ẹ́ pé o máa ń gbé lọ́wọ́ ojú òun tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn bàbá tẹ lè rí àṣẹ pa láwọn bòmíì níbi ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ tí a fi ń di ọkùnrin gangan nìyẹn ìyẹn ló fi rẹ̀ lọ́rùn wọ́n fẹ́ fẹ́ ìyàwó kejì wàá fẹ́ kí ló ń bá mi sọ mo fẹ́ ṣe sáni ìyàwó kejì mẹ́jì wá ló bá mi sọ tí máa yẹ kí ni àbúrò ẹni tó máa sọ̀rọ̀ ni sunna nabi sallallahu alaihi wasallam bá mi sọ mẹ́rin ilẹ̀ máa pé pẹ̀lú ògo Ọlọ́run mo sọ tó ṣe wa sallallahu alaihi wasallam